nì bẹ́ẹ̀ ló ti lẹ́wà tó Bamba Bigalo ló ṣe léyìí o Bánjí Agúnbíadé ọmọ wọn l'Ákúrẹ́ ó wà ní Maryland lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ láìjìnà ó ń bọ̀ lórí ètò wa Bamba Bigalo ẹ kú àbọ̀ sórí ètò wa ètò yín Ṣọ́wọ́nyá yẹn rèé láti Dayo Agboola rédíò TV Baltimore làwọn fi kalẹ̀ sí o Babalonta digital studio láti bí live to the world Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ságége nǹkan míì náà máa pé tó bá bẹ̀rẹ̀ sí rìn láti lẹ́ lọ Ságége wò ó máa ṣe pòròpòrò lónìí lórí ètò wa ó máa ṣe prapra ẹ ṣe let's go mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ sáré dárúkọ àwọn èèyàn kan tó sá lọ náà. Aláyọ̀ Fọlákẹ́ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Ryan Sharif mo rẹ́yìn náà o ẹ mọ̀ kú àbọ̀ bó oníṣẹ́ wa Joseph Aribo ọ̀rẹ́ mi láti Polytechnic High School bó ní èwo lẹ ṣe ẹ kú àbọ̀ sórí ètò Ayọ̀túndé Ayọ̀dìran Mọ́nàmí àwo Babalonta nìyẹn o àwo Diamond nìyẹn àwo Dayọ̀ nìyẹn àwọn Wálé Ọlọ́lá tí ò dára ẹ̀ mọ̀mọ́ ó lòwò màwọn ọ̀rẹ́ ẹ̀ mọ́ wọ́n ní if you no get money hide your face Adéwálé Ọlọ́lá ti hide face ẹ̀ torí pé kò lówó lọ́wọ́ ó lòwò màwọn ọ̀rẹ́ ẹ̀ mọ́ kò má Ayọ̀túndé Ayọ̀dìran mọ́ kò má Gbọ́lá Adédayọ̀ mọ́ ayé o ayé àkámárà ayé ìṣe kámẹ́rà Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n ní Diamond of Life ẹ kú iṣẹ́ o ẹ wò ẹ ṣeun God bless you God bless you. Ọlárẹ̀wájú Ọlágbèmí mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ ṣàfihàn lẹ́wà Susan Ọ̀ṣọ́ mo rí yín o Aya Èkìtì ẹ kú àbọ̀ àwọ̀ Láìdé ọ̀rọ̀ pọ̀ nù o ẹ kú àbọ̀ sórí ètò bóòní ẹ pẹ̀lẹ́ wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ sà ẹ ṣeun God bless you ẹ wò orí ètò Ṣọ́wọ́nyá náà látúwà o lónìí ọjọ́ Wednesday ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2018 àtúntò sórí ètò wa abẹ́ṣó sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ wọn nílùú Ọ̀yọ́ ẹ kú àbọ̀ mórí yín Ruth Ọládé Adéjùmọ̀ ẹ kú àbọ̀ o ìyá Àyọkà bóòní òní Àyọkà òní máa ṣàpòròpòrò láago 5 òní àwo Susan Ọ̀ṣọ́ ẹ kú àbọ̀ mórí yín bóòní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ Pàṣọ bóòsókè. Pàṣọrè ó ní aráyé burú ju Sàtánì lọ wọ́n burú jésù lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ aráyé burú ju Sàtánì lọ Adéwálé Ọlọ́lá ọmọ wọn Lárigidi Àkókó ó sọ lánàá ó lóun mọ anybody Lárigidi ó lóun gbá Lárigidi ó lóun mọ Adédayọ̀ Agboola ó lóun mọ Ayọ̀túndé Ayọ̀dìran Adéwálé Ọlọ́lá ó burú ju Sàtánì lọ ẹ ṣe Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní good job bàbá ìyá Àyọkà nù tó bá bí ìrọ̀lẹ́ òní láago 5 aago 10 Nàìjíríà Àyọkà ẹni tó bá yọlẹ̀ dà ó burúkú a máa jọ wọn ṣe ayé ni rọ́mọ èké òdánù o
Ayọ̀túndé Ayọ̀dìran àwọn bàbá ló ń tẹ́ amọ́nà mi wọ́n ní don't mind that Wálé Ọlọ́lájàre he is not very rich rude and proud that is why he say he doesn't know us again no problem our own money too dey come fast irọ́ ni kò lówó kankan lọ́wọ́ àwọn tó bá lówó máa ń mọ àwọn ọ̀rẹ́ wọn wọ́n ní tó bá ti lówó má lè pe pàdé ẹ lọ́lẹ̀ owó lówó lọ́wọ́ ni small doctor ó ní if you no get money hide your face torí pé kò lówó ló ṣe hide face ẹ̀ Adéwálé Ọlọ́lá orógo lọ́tẹ̀ yìí yẹmí àwọn bàbá ló ń tẹ̀ ẹ̀kọ́ àbọ̀ sórí ètò yẹmí àwòdàjà gbọ́lẹ̀ ẹ̀kọ́ àbọ̀ sórí ètò àwọn tèmi láti UK nìyẹn o wọ́n ti gbórí wọlé o bóòní òní ó ti rí òní ó da thank God it's Thursday ó máa ṣá poríporí ó máa ṣá poróporò ó máa ṣá káríkárí ó máa ṣá kúrúkúrú Labi Bábí yìí bàbá onífídíò rèé o bàbá pòdúsà bàbá fílẹ̀kà l'Amẹ́ríkà Labi Bábí yìí ẹ kú àbọ̀ sórí ètò mo kí yín káàbọ̀ o Ṣèyí Agboolábò ni ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ sórí ètò wa ṣọwọ́ yẹn rèé láti Darí Agboola rédíò TV yẹ́sìkẹ́ Labi Bábí yìí mo lọ́rákùnrin yìí àwọn tó ń ṣe fídíò nìyẹn àwọn náà ń ṣe fíìmù gan l'Amẹ́ríkà à ń gbé wọn bọ̀ lórí ètò wọ́n ń bọ̀ láìpẹ́ Pasuma gbọ́ sókè. owó tó ń bẹ nínú àkáǹtì ló máa fún orírọ̀ bá a sí olówó kì í fẹ́ kú Pasuma èèyàn tó lówó kì í fẹ́ kú. olówó kì í fẹ́ ṣe kí ni Pasuma èèyàn tó lówó kì í fẹ́ kú. ẹ̀mú ní babaláyé ò ní fẹ́ kú. olówó ò ní fẹ́ kú olówó ò fẹ́ kó kú wọ́n fẹ́ kú bàbá aláyégo ò fẹ́ kú àbí who want to die yẹmí àwọn tèmi láti UK wọ́n ní òní òde onímọ̀ òní máa yẹrí òní máa dá ni òní máa dá ó máa ṣá poróporò òní máa ṣá piripiri Ayọ̀túndé Ayọ̀dìran ó ní òkè let us help him for old time's sake. He doesn't need more than 1 dozen of fufu daily. Ẹ sì rántí ó jẹ fufu ogún lórí ìjókòó 20 fufu ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá a jẹ fufu kẹ́rù ó ba onífufu àwọ̀ aláwòdé kò ní fẹ́ wá lórí ètò lónìí torí wọ́n pé tó máa wọlé ètò ó máa ṣá poróporò fóun lọ́wọ́ mo mọ̀ eléyìí tẹnu wò wá lórí Dayo Agboola lórí Sami Agboola ó sáré sọ nẹ́tíwọ́ọ̀kì nù ní o ń bọ̀ ìṣẹ́jú kan. ó ti bá kan lọ mi mú ọ̀rọ̀ bọ̀ mi fi tẹ̀ mọ́ mi mo ti bá kan lọ. ó ti bá kan lọ mi mú ó ti bá kan lọ mi mú ọ̀rọ̀ bọ̀ mi fi tẹ̀ mọ́ mi mo ti bá kan lọ mi mú. Ọlọ́run bá ń ṣe eré àwọn aláìmọ̀ kan wá ní ibi ló ń ṣe. gbogbo àgbẹ̀kẹ̀ lọ́lọ́run wọn ní ìjọgbọ́n fọ ara pípa sún àmúhùn yẹn dájú. Ẹ má bínú o. Nẹ́tíwọ́ọ̀kì tó wà lórí Sami Agboola ó sálọ ni ìgbà padà sórí ètò. Ẹ tún lè tún build ẹ máa rí wa yé. Èmi ò lè ṣe kẹ́mi má pẹ̀dé o èmi ò lè ṣe kẹ́mi ó má jó yẹ́sẹ̀. Ńlá yìí kò sórí wọn níbẹ̀. Ẹ má bínú yẹmí mo rí pé ti wọlé padà Ayọ̀túndé Ayọ̀dìran mo rí pé iná ti wọlé
ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì tó wà lórí Sàmísàyò Agboola ó sáré lọ ni a ti padà ó máa ṣá poríporì lónìí kí là ń gbé bọ̀ lórí ètò wa lónìí o lónìí ọjọ́ Thursday ọjọ́ Àlàmísì mo ní kẹ́ ẹ má gbàgbé pé tó bá di nírọ̀lẹ́ fìlà lóbìnrin là ń kà lórí àyọkà wa pẹ̀lú Ọládé Ọ̀rọ̀pọ̀ kó tó di pé mò ń bá ètò yìí lọ kó tó di bá nǹkan mi lọ agbámi ètò ẹ jẹ́ sáré dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa náà ẹ dákun torí pé ìpolówó ọjà ó lagún mú owó ẹyin o let's go there. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń bọ̀ lẹ́bí wíyà o bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àlùtà rédíò TV kò sẹ́jẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV níbo tí mo mìíràn láńdà yẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Baba Lonta, Dayọ̀ Agboola Radio TV, Sàmísàyò Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sàmísàyò Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday lágbọ̀dọ̀ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùn olówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +444-376-08578. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò olórin olówó ọjà kájé bùgbàjẹ́. Ọláyídé Ọ̀rọ̀pọ̀ mọ wọn nílùú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé Ọ̀rọ̀pọ̀ mọ wọn nílùú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá
ṣàmà ká lọ. Àyọkà yìí ṣàmà ká lọ. Ṣàmà ká lọ láìdé máa ká lọ. Kásíwálé àyọkà yìí ṣàmà ká lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣàmà ká lọ. Every Thursday gbogbo ọjọ́ làbísí. Àyọkà yìí ṣàmà ká lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣàmà ká lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣàmà ká lọ. Tó bá jẹ́ Ghana fún aago 9 lẹ́yìn Àyọkà yìí ṣàmà ká lọ. Dayọ̀ Agbọ́lá níbẹ̀lẹ̀ ó ti bọ̀. Àyọkà yìí ṣàmà ká lọ. Ọláìdé ọ̀rọ̀ kan làgbọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣàmà ká lọ. Àyọkà yìí ṣàmà ká lọ. Bó ṣe jẹ́ lágbọ́n yẹn o. Àmọ̀ pórí ètò Ṣọ́wọ́nyẹ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n tó bá di láago 5 Maryland time, ìyún aago 10 Nigerian time, aago 10 ní UK time, ètò àyọkà yóò bọ́ sórí ọpọ́n ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀. Mo sọ fún yín, mo níwèé táǹkà lọ, fìlà lóbìnrin, ẹ wo fìlà lóbìnrin ní fìlà báyìí. Anybody ló lè dé, ẹ tó bá dẹ̀ wọlé ẹ̀ ló máa dé. Fìlà lóbìnrin, ẹ jẹ́ pàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ lórí ètò àyọkà nírọ̀lẹ́ yìí láago 5 Maryland time, aago 10 Nigerian time. Ó máa groovy, ó máa ṣàpòròpòrò. Ijó Fuji remix rèé pẹ̀lú Adéwálé Àyùbá, Bubble Master. Chinyere Joy, ìborí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Tóyìn Root, àwò bàbá ló ń ta láti Ìbàdàn. Àwò Diamond, ẹ mọ̀ kú àbọ̀ Tóyìn Root bó oníṣẹ́ wa. Òyìnbó ní fashion, Maryland lọ́bì kalẹ̀ sí báyìí o, ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n ní I say we should help that our friend for old time's sake. It doesn't need more than 1 dozen of fufu daily. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi àti mọ́ jẹ fufu 12 lójúmọ́. Tó bá jẹ 12 láàárọ̀, á jẹ 12 nírọ̀lẹ́, 12 wọn bá fún lóúnjẹ bẹ́ẹ̀ ni. Dẹ́mídán kò dún Táyọ̀ mo lẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran wọ́n ní let us export fufu to him. Bẹ́ẹ̀ ni owó fufu la máa fún un. Torí tàbá ní ká tó export fufu, ó máa wọ́n. Tàbá ti sẹ́ni owó fufu sí, tó bá ti jẹ fufu yìí yóò gbádùn ẹ̀. Adéwálé Ọlọ́lá kò lè wá lórí ètò lónìí. Ó ti ṣe journalist, ó ṣe journalist, ó ṣe pastor, ó ṣe politician. Chinyere Joy, orí yín ẹ kú àbọ̀. Joseph Adéọlá Mokẹ́yìn náà ẹ kú àbọ̀. Ọládèǹdé orí òkè mo mọ̀ kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o. Mo rẹ́ni bí ẹni, èèyàn bí èèyàn. Òyìnbó olórin kan ní Baltimore, Mariam Taiwo Akínbóyè, ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò. Bó ni èwo lẹ ṣe? Mo lọ́jọ́ wo lẹ̀ ń bọ̀ lórí ètò? Àyè wà fún yín lórí ètò báyìí o, ọ̀fẹ́ la yìí ṣe fáwọn èèyàn o. Kó tó di pò dowó, tó bá dowó, kó tó di pẹ́ ẹ̀sánwó wọlé, ẹ má bọ̀. Àyè wà. Ẹ pè mí Mariam Taiwo Akínbóyè, arábìnrin àwọn náà kọ orin, èmi ò kọrin. Àwọn náà kọ ó ní yú tẹ́ bá ti dé wá sọ gbọ́ àwọn ìdáni kan fún yín, wá ṣàwò wọn fún yín. Wọ́n ń bọ̀ lórí ètò mo mọ̀ ẹ kú àbọ̀. Yes, àti kan lu agbami ètò. Mo ní lónìí kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ètò. Màá máa mú àwọn ìlú kọ̀ọ̀kan wá, ẹ wá máa sọ ìdí tí wọ́n fi sọ orúkọ ìlú yìí lórúkọ tó ń jẹ́ yẹn. Ohun tá a máa mú yẹ̀wò lórí ètò lónìí nù. Mo ní Ṣọ́wọ́nyá lètò ètò tó ń mú ni tó ń kọ́ jẹ́ ká kọ́gbọ́n. Kẹ́mi Bọ́sẹ̀ bó o ní ẹ mọ̀ kú àbọ̀. Ṣẹ́wà Lydia Olúkọ̀yà mo kẹ́yìn náà o. Abíọ́dún Àlàbí Òbe mo kí yín ẹ kú àbọ̀. Abíọ́dún Àlàbí Òbe, Lydia Olúkọ̀yà gbogbo yín mo kí ẹ káàbọ̀. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́. Ẹjá gbọ́ ní ẹbí nígbà bẹ́ẹ̀ yìí, ẹjá gbọ́. Ó ní bàbá ló rán mi wá, ẹjá gbọ́. Ó lè
sọ́ọ̀sì fanta èmi sọ́ọ̀sì fanta èmi sọ́ọ̀sì. bàbá tí a Reverend Doctor oníṣègùn ni o kì í ṣe kí dókítà tó yẹ kán gbà lásán o Reverend Doctor Samson Ọmọ́tọ́ṣọ́ bàbá tí a ní Baltimore nìyẹn ẹ kú àbọ̀sà ẹ káàbọ̀ sórí ètò Reverend Doctor Samson Ọmọ́tọ́ṣọ́ ṣálábí alẹ́ wa sà welcome to the show ṣọwọ́yá lẹ́tò ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ o Dayo Agbola rédíò TV mo ní Baltimore láwà ní Maryland State orílẹ̀-èdè Amẹ́ríkà náà láwà ibẹ̀ láti ń beam live to the world tí ẹ bá wojú aago yín aago kan àbọ̀ lólù lọ́dọ̀ tí wá ń bí o ní Maryland ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago 6 àbọ̀ ni ẹ̀yin ti UK aago 6 àbọ̀ gbogbo ẹ̀yin ará Canada aago kan àbọ̀ náà ló wà lọ́dọ̀ yín o Houston Texas àbí aran aago 12 àbọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa o ṣọwọ́ yá yẹn rèé mo ní a máa dárúkọ àwọn ìlú kọ̀ọ̀kan ẹ máa sọ bí wọ́n ṣe gbé orúkọ ìlú yìí sílẹ̀ ìlú àkọ́kọ́ tá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú òun ni Abẹ́òkúta ìtàn wo ló rọ̀ mọ́ Abẹ́òkúta nídìí báwo ló yẹ jẹ́ pé wọ́n pè ìlú yìí ní Abẹ́òkúta ó yá àdìjú sórí ètò let's go there. wọ́n ló ní kọ́ máa sanwó orí mọ́ wọ́n síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ bàbá ló rán mi wá kémi wá lò gbà tèmi àbínú ẹni o ẹgbẹ́ lọ dákẹ́ fẹ́fẹ́ bàbá ló rán mi wá kémi wá lò gbà tèmi. Yégídé Ọlábímpé mọ̀mí pásítọ̀ màmá musicologist àwọn awo bàbá ló ń ta láti Polytechnic Ìbàdàn ẹ kú àbọ̀ sórí ètò gbogbo ẹnìkan lẹ́ẹ̀kan mo ní àwọn bàbá ló ń ta láti Polytechnic High School Joseph Arifo nìyẹn àwọn bàbá ló ń ta lélẹ́yìí o láti Polytechnic ní music department rèé mo tún pa ẹnìkan lẹ́ẹ̀kan mo ní mọ́nà mi àwọn bàbá ló ń ta láti wókọ̀ mi mo tún pa ẹnìkan lẹ́ẹ̀kan Tóyìn Ruth mo ní àwọn bàbá ló ń ta láti Diamond Production ọ́fíìsì wa tó wà nílẹ̀ ilé nígbàdàn nìyẹn àwò wa náà ni ẹni ẹ ti wà ní London ó ti wà lamẹ́ríkà nísìnyí Maryland gan ló wà Tóyìn Ruth ẹ kú àbọ̀ Abẹ́ṣò pìrìsẹ́ńtà tó mòye ẹ kú àbọ̀ mo ní ìlú Abẹ́òkúta kí ló dé tàbí sọ ìlú yìí ní Abẹ́òkúta o ìlú Abẹ́òkúta kí ló dé tó fi jẹ́ pé wọ́n ń pè ní Abẹ́òkúta ohun tá à ń yẹ̀wò lónìí nìyẹn Olúṣẹ́gun Ògúnṣọlá àwọ̀ Ọmọyẹlé Sowore rèé o Olúṣẹ́gun Ògúnṣọlá àwọn bàbá ló ń ta láti Káréjì lápátímẹ̀ǹtì àwọ̀ Ọmọyẹlé Sowore ẹ kú àbọ̀ sórí ètò bóò ni yẹ́s àwọn náà lọ jẹ mínísítà o à ń lọ jẹ sẹ́nétọ̀ tí Ọmọyẹlé Sowore bá ti wọlé àwọn ọ̀dọ́ la máa ṣe lọ́tẹ̀ yìí à ń lọ jẹ mínísítà à ń lọ jẹ sẹ́nétọ̀ Olúmídé Babson borí yín o ẹ kú àbọ̀ yẹ́s kẹ́ ètò Ṣọ́wọ́nyá náà ló ń lọ lọ́wọ́ let's go there. ẹ ṣé Olúmídé Babson bàbá ló ń ta ẹ ṣé. Lambert Mbaeri mo rí níbẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ yẹn ẹ lè mí sí ẹ. ìlú kan wà tá à ń pè ní Abẹ́òkúta kí ni ìtumọ̀ ìlú yìí kí ló dé tó yẹ pé ìlú yìí ní Abẹ́òkúta Olúmídé Babson wọ́n ní please inbox me your number ẹ jẹ́ ń pe nọ́mbà báyìí ẹ jẹ́ ń pè báyìí tí n bá ti pe ẹ fi voice message sílẹ̀ tá a bá gbé nọ́mbà yẹn ẹ fi voice message sílẹ̀ ẹ jẹ́ ń pe nọ́mbà fún yín báyìí 443-760-8578 443-760-8578 nọ́mbà tẹ́ ẹ lè pè wá sínú lẹ́yìn ètò
tẹ́ ẹ bá pè lọ́wọ́ láì ṣètò yìí ànígbé tẹ́ ẹ bá pè lọ́wọ́ báyìí láì ṣètò lọ́wọ́ ànígbé ṣùgbọ́n ẹ lè pè wá lẹ́yìn ètò kẹ́pù wá lórí nọ́mbà yìí 443-760-8578 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní outside America ẹ̀rí +1 síwájú ẹ̀ ẹgbẹ́ +1 síwájú ẹ̀ á jẹ́ +1 443-760-8578 ẹ ṣé. Àgbà kì í ṣòro bí ewé. Àgbà kì í ṣòro bí ewé. Bí ewé wà kí pẹ́ kúrú lẹ́nu ọkọ rẹ̀ o. Àgbà kì í ṣòro bí ewé. Bàbá àràdà mo lè dúró sí ẹ̀wọ̀lé ọ̀yá. Ó wọlé o ẹni tá à ń wí ó dé ará arigidi alágídí Adéwálé Ọlọ́lá ó dé lórí ètò mo ní if you no get money hide your face only up Man U ẹ má wọrí Man U náà ló ṣì máa na Chelsea pa ó yẹ kẹ́ ẹ mọ̀ Man U ní mọ́nà mi Man U ní baba ló ń ta gan Man U ní Sami Agboola ó kàn rí bẹ́ẹ̀ ni a sì ń bọ̀ wá win àbí bẹ́ẹ̀ kọ́ mọ́nà mi ẹ̀fà Adéwálé Ọlọ́lá lẹ̀ Chelsea lásán ni pàrágà ní ló jẹ́ Chelsea ọtí ògógóró ló jẹ́ Chelsea ẹ̀fìn wọn lọ́rùn lẹ̀ bàbá àràrẹ o ó ṣògo rẹ tán aráyé máa ń bínú ìlú tá à ń pè lábẹ́òkúta kí ni ìdí tá a ṣe ń pè lábẹ́òkúta ẹ bá yànnà náà rẹ o kí ló dé tá a fi ń pè lábẹ́òkúta. Àrífọ̀ àwo tèmi láti Polytechnic High School àwo bàbá ló ń tẹ́ láti Poly High School ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yá yẹn rèé o bàbá ṣògo rẹ̀ tán aráyé ń bínú kí ló dé. ṣògo rẹ̀ tán ayé máa ń bínú. Bàbá around the show. Olúfúnkẹ́ Ṣótàndé mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yálẹ̀ ètò tó ń lọ lọ́wọ́ o Dayo Agboola rédíò TV náà lẹ wọlé sí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ jẹ́ sáré sọ secret kan fún yín ẹ lọ sí Google Play Store ẹ lọ tẹ́pù Dayo Agboola síbẹ̀ ẹ máa rí Dayo Agboola rédíò ẹ sáré download ẹ wàràwéré 24 hours lẹ́fún máa gbọ́ wa káàkiri àgbáláyé ibikíbi tẹ́ bá ti wà ẹ̀yẹ́ yà méjì ọ̀pẹ́ ní íńtánẹ́ẹ̀tì tẹ́ bá wá fẹ́ ṣe tẹ́ máa gbọ́ wa láì ní íńtánẹ́ẹ̀tì ẹ lọ́dún podcast yẹn àwọn program tá a ṣe wà ń bẹ̀ tẹ́ máa download lọ́fẹ̀ẹ́ no charge bákan náà ẹ lọ sórí YouTube ẹ táàpù Dayo Agboola síbẹ̀ ẹ máa wọnú channel wa gbogbo àwọn ètò tá a ti ṣe àwọn òde tá a ní ibi tá a ṣe live band ní ibi tá a ṣe MC ibi tá a ṣe DJ ibi tá a ṣe afọ́tò ibi tá a ṣe fídíò ibi tá a ti ṣe oríṣiríṣi àwọn nǹkan ẹ máa rí lórí ẹ like ẹ subscribe fún ẹ wò ó wà lórí Dayo Agboola YouTube bákan náà ẹ lọ sórí www.dayoagboola.com website wa nìyẹn o ẹ lọ wọ̀ ọ́ ẹ máa rí àwọn iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ ẹ lè leave comment yín síbẹ̀ òun tẹ́ bá fẹ́ ká hàdì mọ́ ẹ máa bá ọgbẹ́ bẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ wá lọ sórí Facebook tẹ́ tún wò wá yìí o pages mẹ́rin lẹ́tọ́ máa wò wá non stop Sami Dayo Agboola ìkan nìyẹn òun owó lọ́wọ́ yìí
bàbá ló ń ta òrè òmùwò lọ́wọ́ yìí Dayọ̀ Agboola rédíò TV òun náà nìwò yìí Dayọ̀ Agbo Media Diamond ìkẹrin nìyẹn ẹ chẹ́ẹ̀kì wa lórí bẹ́ẹ̀ Adéwálé Ọlọ́lá ó ní it is Abẹ́òkúta please their coward warriors hide under the rock Abẹ́òkúta hospital Adéwálé dúkò Adéwálé Ọlọ́lá ń sọ̀kò ó ní it is Abẹ́òkúta please their coward warriors hide under the rock Abẹ́òkúta hospital Ọláwálé Babátúndé Sanni ẹkú àbọ̀ sórí ètò lórí yín Ṣọwọ́nyàdé ló ń lọ lọ́wọ́ ẹkú àbọ̀ ẹ dákun ẹ̀yin èèyàn wọn tẹ́ bá ń gbọ́ mi ẹ bá wa sọ ìtumọ̀ Abẹ́òkúta o Adéwálé Ọlọ́lá ó ní ìbẹ̀rù bójó tó mú àwọn jagunjagun wọn ló jẹ́ kán sá sí abẹ́ òkúta kan náà fi wá ń pè bẹ̀ ní Abẹ́òkúta ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni àrọ́jà Olúṣẹ́gun wá pè mí níjà ó yá dá padà. Jọ̀wọ́ bá mi dá padà kíá. Dá padà. Jọ̀wọ́ bá mi dá padà kíá. Ó bá yé mi táyé tí mo lọ dá padà fún mi. Ìràwọ̀ mi tán ní kò ní tán yóò bàjẹ́ òkú yọ. Àjàyí Olúwaṣeun Phillips Àjàyí Olúwaṣeun Phillips mo ní bẹ́ẹ̀ ṣe wọlé Ruth Ọláìdé Adéjùmọ̀ mọ́lẹ́yìn náà o ẹ kú àbọ̀ ṣe wà ẹ kàn ń wọlé nílẹ̀ ń jáde ìyá àyọkà bóòlù Jèhófà dákun. Jọ̀wọ́ bá mi dá padà kíá. Jèhófà dákun. Jọ̀wọ́ bá mi dá padà kíá. Ó bá yé mi táyé tí kò lọ dá padà fún mi. Ìràwọ̀ mi tán ní kò ní tán yóò bàjẹ́ òkú yọ. Ọlọ́run dákun jọ̀ọ́ dá padà wọ́n. Ó bá yé mi dá padà fún mi. Bàbá mi lọ́rùn dá padà o. Bàbá yẹ o. Ó bá yé mi dá padà fún mi. Òdògbò àná padà odò lọ́mọ. Òdògbò jáde sí padà odò lóríire. Òdògbòdò máa ń padà dàbí fún. Kò máa sọ́gbà lọ́rùn mi ò lè ṣe. Bàbá mi mọ́. Dá padà o. Bàbá mi o. Ó bá yé mi dá padà fún mi. Bàbá mi mọ́ ayé. Bàbá dáńdógún ayé mi padà o torí wọn lọ́dọ́gbò jábẹ́sì padà ó dolóríire. Bàbá mi mọ́ dá padà sí. Ògo lé ayé yìí. Torí mo wà lọ́wọ́ ló lè ṣe o. Kò má sẹ́lómìíràn lẹ́yìn ẹ. Wípé ṣe ìṣe láì ní ìrètí. Ní mo tọ́ wa. Bàbá yé o. Bàbá yé o. Ìṣe láì ní ìgbàgbọ́. Ní mo wọlé. Ó yá sọ pé Ẹ̀ṣẹ̀ tí kò rí. Àjàyí Olúwaṣeun Phillips kò ní tẹ̀ tún wọlé sórí Dayọ̀ Agbo Media Diamond ẹ kú àbọ̀ mo ní yín ẹ káàbọ̀. Jésù ti kú. Dayọ̀ Success eléyìí Ẹnjìnìà Àìdínlógún. Ọba Adékọ́lá. ara àwọn olórin tán kílẹ̀ nílùú Ìbàdàn rèé ẹ̀gbọ́n nìyẹn gan ẹ̀rí kò nìyẹn gan kílẹ̀. Ìkárẹ̀ dún àbọ̀ nílé ọba Adékọ́lá. Onínúure tí ń gbèrè boni. Olówó dọ́dọ̀ ẹ̀. Arìnrìn wálé. Bótó sí dọ́dọ̀ ẹ̀. Ẹ̀rín ló máa rìn bọ̀. Ìgbà ìfojú pa mẹ̀kúnnù rẹ̀ rárá. Ọbọ̀lúwa máa jẹ òtò ṣé òtó náwó. Ọba mọ̀já kò já tó náwó o. Ọba Olúwa máa jẹ tó náwó. Ọbọ̀lúwa máa jẹ òtò ṣé òtó náwó. Ọbọ̀lúwa máa jẹ òtò ṣé òtó náwó. Ọbọ̀lúwa máa jẹ òtò. Kò ní kí ni ìtumọ̀ Abẹ́òkúta ìlú tó ń pè lábẹ́òkúta? Kí ni ìtàn tó rọ̀ mọ́ Abẹ́òkúta? Owó ọmọ Adékọ́lá. Kí ló dé tí wọ́n sọ di Abẹ́òkúta? Bàbá Sámú. Adéwálé Ọlọ́lá
ó láwọn jagunjagun wọ́n yọ̀lẹ̀ wọ́n á bẹ̀rù wọ́n wà lọ sábẹ́ òkúta mo ní mi ò agree ẹ dákun ẹ bá sọ pé lọ́nà Adéwálé Ọlọ́lá pa ẹ tó bá mọ̀ tí a dé Abẹ́òkúta kó bá wa sọ ẹjọ́. Jíde ní bàbá kọ́ bá mi tọ́jú Jésì bọ́bọ̀ ọmọ ti ṣọ̀lá gbé ńlá l'Amẹ́ríkà lọ́sí alẹ́ kọ́ ṣètọ́jú Olúbàjídé ẹnjìnìá Dògún ìwọ làbúrò fún mi wá fún aláṣọ ìwọ làbúrò fún kẹ́nì l'Amẹ́ríkà bá mi tọ́jú àtìláyé lórí ẹ̀ṣọ́ra ìwọ lè yan tèmi ọkọ Olúwa máa jẹun kò ṣe o tó náwó. ọmọ Olúwa máa jẹun kò ṣe o tó náwó. Adébọ́lá ni tí o gbọ́dọ̀ mọ̀ o. ẹnjìnìá Dògún dàtúwà tí o gbọ́dọ̀ kó. àìdínlógún laṣọ òkúra tí o gbọ́dọ̀ yá o. ṣóńṣá ní transformer tí mo fi tọ̀nà. ó yá Òkèdélé mi báyọ̀ jọ̀wọ́ má má fi hàn wọ́n o. ibi tó ti rí ìbàjẹ́ ṣe o. àtàwọn oníwọ̀bẹ̀ o. bàbá ló ń ta. báyé ṣe fọmọ wọn lérú wa. jọ̀wọ́ má má fi hàn wọ́n o. láti tọ́jú Ṣọlá Gánà o. àtàwọn oníwọ̀bẹ̀ o. let's go. láti ṣètọ́jú Olúbàdàn. Prince Sulaiman Ọ̀tún múlẹ̀ mi máa sọ. ọmọọba Sulaiman Ọ̀tún orí yín ẹ̀kú àbọ̀ sórí ètò ẹ̀yin lè yan ṣọwọ́ ń yá lélẹ́yìí tó ń lọ lọ́wọ́ ṣọwọ́ ń yá awọ ọkọ̀ àdájá lérí àwọn owó bẹ́ẹ̀ bá tuntun máa ma ṣe. wálé mi máa fi o ọmọ láti tí o máa ma ṣe. ọkọ̀ máa ma bí nílùú London. ọjà débi astro mi ìjẹ́sọ̀ ìṣeré onílẹ̀ òbí. àdéhùn astro mi máa ma ṣe. ọmọdé kan ní mi fẹ́ mi o. Ìjẹ̀ṣà náà mi lè padà ẹ̀. Ìwà àgbàdé mi fẹ́ tọ́sí. ọmọ wọn Ìbàdàn nílé. ẹ̀rí kó lè lè ṣá pólópóló Krista Adémọ̀lá o. òrè lè yóò látọ́ bọ́gí ọmọ ọba lẹ́dẹ̀ o. ìlú bíi mẹ́wàá mo mú wá lónìí o ìmọ̀ nílò gbà o. ẹ̀yọ̀ kan là mú wá tẹ̀sí ìsọ̀túnmẹ́ yìí nílò gbà o. mo ní ìlú tí wọ́n ń pè ní Abẹ́òkúta Bàbá jẹ́ kí n rí mọ̀ kí ló dé tó fi pè lábẹ́òkúta lélẹ́lẹ́. kẹ́ni rówó ṣáàyè ni o. Àdìsá o. kẹ́ni rówó ṣáàyè ni o. Mo wí o. wọ́n nílò bàrà mi. Tolólówó láyé mọ̀. Ẹ̀mí nípọ̀ ní láyé mọ̀. Ó ti lè prince o. Sunday Adébáyọ̀. Ọmọ Ajago ní Ìbàdàn. Aláṣẹ Company Nigeria Limited. Ọkọ̀ tèmi ládé ọ̀pàdé ròṣẹ́. Àná wọn ni wó lódò ọba. Bàbá mi Bọ́lá bàbá ọ̀pẹ̀yẹ. Bàbá jí Bọ́lá bàbá Ọlábìsí. Bàbá Bíọ́dún bàbá Bíọ́lá o. Bàbá Gbọ́lá wọn bàbá ẹ̀ka. Owó bàbá Blessing ó máa ma ṣe. ìlú tá ń pè lábẹ́òkúta Èèyàn tí ìdarí ọmọ. kí ni díẹ̀ tó fi pè lábẹ́òkúta Mo máa gbà fún ẹ tó. Adéwálé Ọlọ́lá ní Òṣogbo yẹn. ìbẹ̀rùbojo tó mú àwọn akíkanjú wọn ìbẹ̀rùbojo tó mú àwọn jagunjagun wọn ìbẹ̀rùbojo tó mú àwọn ẹ̀ṣọ́ wọn òun ló jẹ́ ká lọ sábẹ́ òkúta òkúta wá gbà wọ́n là wọ́n náà yẹ pé lábẹ́ òkúta ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ni mo fẹ́ kéèyàn kan àbí méjì kan bá wa dá sí kí tó dárúkọ ìlú tó dúkù Ọmọ òṣèbọ̀rọ̀ bá mi tọ́jú dada ọ̀tọ̀ lórí. Àdùgbà kúdí ní Mùsàǹkọ̀. Ẹ tọ́jú ẹyá wá sí. Tó jẹ́ yàrá àdúrà. Èjì ají ṣe bí olówó mi. Bá mi tọ́jú ìjókà o. Ọlọ́rọ̀ bá mi yọ̀nù. àlùjọ ilé ìpẹlẹpẹ Lòlòlò. kéyìn rówó ṣáàyè ni o
mọ́ni ló gbà ara yìí. Àdìsá o kẹ́yìn lówó ṣáàyè yìí o. Láyé o kẹ́yìn mọ́ni ló gbà ara yìí. Olówó láyé bàrọ̀ ti di ọ̀nà rẹ̀ fún. Ẹ̀sìn mi mọ̀ ní láyé mọ̀. Ẹ̀sìn àjọ máa dé ní gbé. Aṣíwájú àlùbáríkà wà. Ìbàdàn nílé padà ẹ̀. Ó dáa tẹ́ ẹ̀ bá mọ t'Abẹ́òkúta. Ìlú náà ń pè ní Ifẹ̀ ńkọ́. Ilé Ifẹ̀. Kí ló tó rọ̀ mọ́ tá a fi pè é nílé Ifẹ̀? Kí ló tó rọ̀ mọ́ tá a fi pè é nílé Ifẹ̀? Yes. Mo kí ẹnjìníà Káyọ̀dé. Ọmọ Débì ní gbogbo Ìbàdàn. Aṣíwájú ọ̀fìgbàrú láńdì. Mami tọ́jú aláṣẹ rí ti ń lọ. Ẹ̀gbọ́n mi bá yẹ mi sí àdé àjọ. Ọkọ yẹ mi sí ní bébí. Aláṣẹ ọ̀nà pẹ̀trol yẹ mi sí. Ayọ̀ ògùn bọ́lá kọ rẹ̀ mi. Ìgbòye nílé ìfàdà ẹ̀. Ìtọ́jú dáká mi dájọ́ màá ti àdé. Ìlú náà ń pè nílé Ifẹ̀, Ifẹ̀ oyè. Níbi ojúmọ́ tí ń wá wálé ayé. Kí ló dé tá a pè ní ilé Ifẹ̀? Kí ni ìtumọ̀ Ifẹ̀? Ìmùlẹ̀ àfọ́gára tọ̀lẹ̀ gba láti. Ṣé kí Ṣákìlù ọ̀rẹ́ mi? Ọmọ Àlájì Sálì ni o. Ẹ̀kọ́ yín kọ́ bébí ó máa máa ṣe o. Bẹ́jọ́ máa dé nírò máa máa ṣe o. Aláṣẹ bẹ́ńkì ó ti àjà ló wà. Ó máa gbà pẹ́. Ọláwọlé ọmọ ọlọ́pọ̀. Ọdún lùkù mọ́nu àjà. Bọ̀bọ̀ mi kò gùn kọ́. Mo lè ń lo ẹ̀yin náà yìí. Ọjọ́ mẹ́rin bá dé mi jẹ. Òṣèlú sọ́ra sí ìjọba rẹ̀. Sùláìmá. Kẹ́yìn lówó ṣáàyè yìí o. Kẹ́rí mọ́ni ló gbà ara ní. Àwọn àfi ìdílé. Kẹ́yìn lówó ṣáàyè yìí o. Alájáde ìlú aláṣọ. Kẹ́rí mọ́ni ló gbà ara ní. Olú ayé mi ṣàyà. Àbújá connection màmá ṣe. Wọ́n bẹ́ẹ̀. Tọ́jú Kennedy ọlọ́wọ́. Unisọ Madákẹ́jà ń kọ́. Adémọ̀lọ́ mọ̀ Olúmọlé. Ọ̀pọ̀ tó mi sìn bàbá dáre. Mi ò gbúdọ̀ yóò rí fún bẹ́ẹ̀ ní báyọ̀ fún bẹ́ẹ̀ mo gbẹ̀ṣẹ̀ nu. Tòró ṣá torí tòjú, ó ṣá bòróbòrò, ó ṣá pìrìpìrì, ó ṣá furufú, ó ṣá pàápàá. Báyọ̀ máa bẹ̀ wò fẹ́ mi ti bá wọn. Ẹ tọ́jú Báyọ̀ kò yọ ọmọ ọlọ́run. Ọkọ̀dọ̀ lápò rẹ̀ ké lẹ́wà lólo. Kẹ́yìn lówó ṣáàyè yìí o. Kẹ́rí mọ́ni ló gbà ara ní. Àdìsá ń wí. Kẹ́yìn lówó ṣáàyè yìí o. Kẹ́rí mọ́ni ló gbà ara ní. Àfàgàdà bàràdà ṣẹlẹ̀ mi kẹ́lá ló padà. Abracadabra, parada o, ṣẹlẹ̀ mi kẹ́lá ló padà. Àdìsá ní ṣìkọ́, ọmọ bẹ́là o, ọmọ ayọ̀bọ́n bàbá bàdà mi bàbá sọ́dà. Aláṣẹ Afúlágbádá rẹ̀ kárí ayé. Iṣẹ́ nílé má bẹ́ẹ̀ débẹ̀ nínú bẹ́là. Ìyàrá mi sì lè àwòrí ọ̀mí. Abracadabra, parada o, ṣẹlẹ̀ mi kẹ́lá ló padà. Abracadabra, parada o, ṣẹlẹ̀ mi kẹ́lá ló padà. Láti tọ́jú ọ̀túnbàrò ti fi o. Ọba àjànà, ọmọ yìí lọ́la, bàbá Fẹ́mi. Wọ́n ní mú yọ ọ̀túnbàrò ti fi o. Ọba àjànà, ọmọ yìí lọ́la, bàbá Fẹ́mi. Ọ̀túnba ọ̀pànàpànàpànà lọ́wọ́ àdàmọ̀. Yọ̀nà ti bá èèyàn bí ṣe ọmọ lè bá kádàrádà. Ìyàwó tó lù wá tó kù sẹ́ni lè. Ìràwọ̀ tó lù wá bá tàn kò sẹ́ni tó lè pa á pàláṣẹ́lá ìṣúná láì. Mo ní ìlú tó jẹ́ Abẹ́òkúta ìtẹ̀wó ló rọ̀ mọ́. Ìlú tó ń jẹ́ Ilé Ifẹ̀ ìtẹ̀wó ló rọ̀ mọ́ tó mi pè ní Ilé Ifẹ̀. Ìlú tó ń jẹ́ Iléṣà ìtẹ̀wó ló rọ̀ mọ́ tó mi pè ní Iléṣà. Ìlú tó ń jẹ́ Ọ̀yọ́
ìtàn wo ló rọ̀ mọ́ tó fi pè ní Ọ̀yọ́ ìlú tó ń jẹ́ Ìbàdàn ìtàn wo ló rọ̀ mọ́ tó fi pè ní Ìbàdàn let's go there yìí tẹ́ bá ti mọ̀ ń bẹ́ẹ̀ gbé jáde lẹ́sìn. aláṣẹ dínú tẹ aláṣẹ dínú transport aláṣẹ dínú gas and oil aláṣẹ aranet global network èèyàn Bọ́lájí ní ẹ̀ṣọ́ tọ́jú Adébáyọ̀ tó ń jẹjẹjẹ sí Olúwadáre Santana ńkọ́ tọ́jú dídé dọ́kì ọmọ ayé ọ̀la Olúwa má paná ìfẹ́ tó wà láàrin wa ọjọ́ máa ń ṣe títí ọjọ́ alẹ́ bírí ṣe òní dúró àríṣe òní wọlé o. Ọ̀túnba Àjànàkú ọdúnlọ́yà sálàmù Prince Zion àlùjọ èsì bọ́bọ́ òyìnbó ló kú dá ọmọ Bíọ́lá bèbí Bíọ́lá bèbí ẹ̀gbọ́n Tinúkẹ́ ẹ̀jìnà mú ìwákọ́ Oṣìadé mi pàtó àmì ìtọ́jú délé nìyàn Ọ̀túnba Alábí ńkọ́ tó ń jẹ́ Pasuma. mi ò lè gbé mi fún mẹ́ ó dùn ọlọ́ni ilé kan. ó wọ̀n mí lápò lára ó wọ̀n mí ní dáámọ́ǹdì ara àló wọ̀n mí ní dayọ̀ ara ó wá wọ̀n mí lówó ní kókó ara Àkúrẹ́ olóde mẹ́kún owó bàbá aláre èèyàn gbẹ̀gà àbájábọ́ Èdùmàrè dákúndàbọ̀ bá fi kúpa ẹ̀. ọba òkè dákúndàbọ̀ bá fi kú parẹ́ o. Pàdé ni ó yá kálẹ̀ o. ọlọ́ba tó tẹ̀lé òkè ìgbàlú wáìsà jẹ́ ìsọ̀yà. Ẹ̀yin ti jẹ́ jẹ́ kálẹ̀ o. ọlọ́ba tó tẹ̀lé òkè ìgbàlú wáìsà jẹ́ ìsọ̀yà. Ó yá ní ìjọ túbọ̀ bá mi lè pọ̀ bọ́ aláṣọ lápapọ̀. ó dáa ó ṣe Adédayọ̀ Dayọ̀ success ó ṣe jádọ́dọ̀ Yínká James ẹgbẹ́ Adonai òré Yínká James let's go. ìlú tá à ń pè lábẹ́kúta ìtẹ̀wó lọ́rọ̀ mọ́ ní tàbí sọ́ lábẹ́kúta ìlú tó ń jẹ́ Ifẹ̀ ìtẹ̀wó lọ́rọ̀ mọ́ ní jìí tàbí pè nífẹ̀ ìlú tó ń jẹ́ Iléṣà ìtẹ̀wó lọ́rọ̀ mọ́ ní jìí tàbí pè ní Iléṣà ìlú tó ń jẹ́ Ọ̀yọ́ ìtẹ̀wó lọ́rọ̀ mọ́ ní jìí tàbí pè nílùú Ọ̀yọ́ o àwa ní ìlú tó ń jẹ́ Ìbàdàn ìtẹ̀wó lọ́rọ̀ mọ́ ní jìí tàbí pè nílùú Ìbàdàn ó tá a mú wá lórí ètò lónìí rèé o. lórí ilé mi àti lórí ẹbí mi o bàbá ọ̀rọ̀ mi jọpẹ́ lọ. Yínká James rèé ọlọ́jọ́ bíi ìjẹta tẹ́ ẹ bá wò ní YouTube ó ṣọjọ́ bí rẹ̀ Yínká James. olùkọ́ mi àjàgbọ́n ajagun màmí tí wọ́n ṣe ọ̀pọ̀ àbùkà ojú ọ̀run ò ṣe gbá. bàbá mi nu agbóhùn bí a ṣe ìṣẹ̀kẹ́. ó ṣe é dádì. mo rọ́bọ̀ rẹ lórí èmi rọ́bọ̀ rẹ lórí iṣẹ́ mo rọ́bọ̀ rẹ lórí èmi rọ́bọ̀ rẹ lórí ilẹ̀ ó ti ṣe nílé mi kó máa ṣe lọ bàbá o káàtó máa ṣe dúró ó lé lẹ̀ o. èmi máa mọ̀ pẹ́ wá. ìtànwó ló rọ̀ mọ́ Abẹ́òkúta nídìí ìtànwó ló rọ̀ mọ́ Ifẹ̀ nídìí ìtànwó ló rọ̀ mọ́ Iléṣà nídìí Ọ̀yọ́ ńkọ́ ìtànwó ló rọ̀ mọ́ nídìí àti ìlú Ìbàdàn tá a bá wá fún wa ní àṣà lónìí ló bá dọ̀la màá wá la ogun ẹ̀ fún yín ní kọ̀ọ̀kan. Pẹ̀sìtẹ́ bọ̀ fẹ́ ìbáyọ̀. Wọ́n máa kọrí ọwọ́ sí lọ. Pẹ̀sìtẹ́ bọ̀ fẹ́ ìbáyọ̀. Wọ́n máa kọrí ọwọ́ sí lọ. Bẹ́ẹ̀ ìṣàlákọ̀rí Ọ̀rọ̀ mi ló bọ́ wọn lórí. ìṣàlákọ̀rí Ọ̀rọ̀ mi ló ní wọn nínú. ọpẹ́lọpẹ́ àkáǹtì Àkáǹtì ló gbé mi ró. ọpẹ́lọpẹ́ àkáǹtì Àkáǹtì ló gbé mi ró. Bàbá o.
torí ẹbí mi o. Bàbá o, ọ̀rọ̀ mi ṣọpẹ́ lọ. Ẹ̀bùnlọ́lá Mosúnmọ́lá Ẹ̀bùnlọ́lá Tẹ́níọlá Mosúnmọ́lá. Ẹ̀rí orúkọ yẹn gan-an ó ṣàforíforì. Ẹ̀bùnlọ́lá Tẹ́níọlá Mosúnmọ́lá ọlá náà ni. Ẹ kú àbọ̀ sórí ètò wa o. Ṣọwọ́ náà rèé bẹ̀ ṣe wọlé. Ẹ máa láìkí ẹ̀. Ẹ dẹ̀ tẹ ṣíà bọ̀tì kẹ́ ẹ ṣíà rẹ̀ fáwọn èèyàn yín. Mo rí yín o. Ẹ tẹ́. Bàbá ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́ o. Bàbá ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́. Bàbá ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́ o. Bàbá ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́. Gbogbo ọ̀rọ̀ pátá tó ń bù wá lọ́kàn. Gbogbo ọ̀rọ̀ pátá tó ń bà wá lọ́kàn jẹ́. Ó ti sọ ọ́dẹ̀ ni ó ti já sí. Ó ti sọ ọ́dẹ̀ ni ó ti já sówó. Ó ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́lá. Bàbá ti sọ ọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́. Olúborí o, ajáborí ẹ ṣeun. Ẹ ṣe Ọlọ́run, Ẹlẹ́dùmarè. Bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́ o. Bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sọ́pẹ́. Bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sówó. Bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sówó. Bàbá ti sọ́dẹ̀ ni ó ti já sọ́lá o. Orúkọ wo àbí ìtàn wo ló rọ̀ mọ́ Abẹ́òkúta níbi náà wípé lábẹ́òkúta? Ìtàn wo ló rọ̀ mọ́ Ifẹ̀ níbi náà wípé ní Ifẹ̀? Ìtàn wo ló rọ̀ mọ́ Iléṣà níbi náà wípé ní Iléṣà? Ọ̀yọ́ o, ìtàn wo ló rọ̀ mọ́ níbi náà wípé lọ́yọ̀ọ́? Ìbàdàn, ìtàn wo ló rọ̀ mọ́ níbi náà wípé? Tí àbálẹ̀ yàn sọ fún wa lónìí tó bá dọ̀la nǹkan mọ̀ ń bọ̀ lórí ètò yìí. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó tọ́pẹ́ lọ. Àbẹ̀bí fọ̀rọ̀ mi tọ́pẹ́, mo sọ pé ó tọ́pẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó tọ́pẹ́ lọ. Kọ́láwọlé Òdúwálé mo rí yín ẹ kú àbọ̀. Kọ́láwọlé Òdúwálé ẹ kú àbọ̀ sórí ètò wa o. Ṣọwọ́ yáyẹn rèé láti Jaya Agboọlá rédíò TV. Ẹ kú àbọ̀ mo rí yín ṣẹ́wà. Ẹni tí bàbá ti fún mi bẹ́ẹ̀ mo fi ń ṣàjọ. Àbẹ̀rù ọ̀rọ̀ mi tọ́pẹ́, mo sọ pé ó tọ́pẹ́ lọ. Ó ṣe Yínká James ẹ̀dí Adonai. Ẹ jẹ́ sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa náà ẹ dákun. Ṣé ẹ bá wa aago yín? Aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́rin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yẹ ká kàn lu abala kejì ètò wa. Kó wá tó nípa kàn lu abala ètò kejì. Mo ń sáré ṣe àwọn ìkéde wa pọ́npọ́lọ́. Àwọn ìkéde wa ráńpẹ́. Yínká James mú bọ̀ wá. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń kọ́ lẹ́bí wíyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola, àdúrà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Rédíò TV ní Baltimore, Maryland, ẹ̀lẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́ TV. You can
join us on Facebook at these pages Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Sọ́yàlẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yàlẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yàlẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yàlẹ̀ o ètò tó lóyin ládùn olówó ọjà kájébùgbàjẹ́ olówó ọjà ṣàbóńgbòmù ẹgbẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yàlẹ̀ tó ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Sọ́yàlẹ̀ o ètò tó lóyin ládùn olówó ọjà kájébùgbàjẹ́. Ọláyídé ọ̀rọ̀ pọ̀mọ́ wọn nílùú gbọ̀ngàn olóyè. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀mọ́ wọn nílùú gbọ̀ngàn olóyè. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣáma kà á lọ, ṣáma kà á lọ. Àyọkà yìí ṣáma kà á lọ. Ṣáma kà á lọ lọ́dẹ̀ máa kà á lọ. Wà láyọkà yìí ṣáma kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣáma kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣáma kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣáma kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣáma kà á lọ. Tó bá jẹ́ Ghana nǹkan aago 3 lẹ́yìn Àyọkà yìí ṣáma kà á lọ. Dayo Agbola àjò nílẹ̀ ó ti mọ́ o. Àyọkà yìí ṣáma kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ làwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣáma kà á lọ. Àyọkà yìí ṣáma kà á lọ. mo ní àyọkà lórí ètò wa àyọkà nírọ̀lẹ́ òní aago 5 Maryland time ní o aago 10 ní Nàìjíríà aago 10 ní UK. Ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni ìlàlóbìnrin atọ́kùn ètò Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ni ẹ̀já pàdé lórí rédíò Dayo Agbola yes Dayo Agbola rédíò TV ẹ̀já pàdé bẹ̀. mo rí yín o bàbá tíá bàbá olórin ṣẹ̀gẹ́tò drum ṣẹ̀gẹ́tò mo rí yín Olúwaṣẹ́gun Michael Olójúgbà Olójúgbà mo rí yín ẹ kú àbọ̀ ṣètò wa Dayo Agbola rédíò TV lẹ́wà.
máa lọ ṣẹ̀gẹ́tò máa ń yẹn ní báńgà. Báńgà ní pẹ̀lẹ́ máa ń yẹn báńgà. Ìlú tá à ń pè lábẹ́òkúta kí ló dé tá à ń pè lábẹ́òkúta? Ìlú tá à ń pè nífẹ̀ kí ló dé tá à ń pè nífẹ̀? Ìlú tó ń jẹ́ Iléṣà kí ló dé tá à ń pè ní Iléṣà? Ìlú tá a mọ̀ sọ́yọ́ kí ló dé tá à ń pè ní ìlú Ọ̀yọ́? Ìlú wa tá à ń pè níbàdàn kí ló dé tá à ń pè níbàdàn? Mo béèrè kò sẹ́ni tó lè dáhùn. Tó bá di ọ̀la nǹkan tí mo mú pọ̀ lórí ètò rẹ o, Ọlọ́run ó ṣọ́gbó wa kẹlẹ́ mi ó mọ̀ gbà á lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣì wà lórí ètò wa Ṣọ́wọ́nyá housework Ṣọ́wọ́nyá Dayọ̀ Agboola ni ó ti bí ní yes ẹ lè mí sí ẹ. Pásítọ̀ Olúfadéjì Elijah Olúṣẹ́gun mo kí yín o. Àwọn bàbá tí a ní ìwọlẹ̀ rí kàn nìyẹn. Baltimore ìnáwó àwọn Baltimore Maryland CAC ìwọlẹ̀ rí kàn. Ìkéde tí wọ́n sanwó fún 5911 Bellia Road Baltimore ni 5911 Bellia Road Baltimore. Wọ́n sanwó fún wá sanwó ẹ̀ láìpẹ́. Mo kí yín o. Chief Rotimi William Bádéjú ẹ̀kú àbọ̀ o. Bàbá wa Olúfadéjì Elijah Olúṣẹ́gun wọ́n ní alàgbà wa Ṣọ́wọ́nyá ẹ̀wọ̀ ọwọ́ ń yá kọjá bìkíáfù ọwọ́ ń yá ẹsẹ̀ kan yá pẹ̀lú ẹ̀kú àbọ̀. Kí ló dé kò yẹ kó dákẹ́ báwọn. Sọ̀ngbé wọ́n yẹ kó dákẹ́ báwọn. Sọ̀ngbé to heritage. Ok. Ọ̀ṣẹ́ sọ́ sí mi. Ọ̀ṣẹ́ jù sí mi. God bless you in Jesus name. Ẹ ṣe amen. Ọ̀rọ̀ jáde àṣepọ̀kadà tẹ̀lé. Mọ́ àná ti sà amen. Amen. Ọ̀tọ̀ ló ní mo ẹgbẹ́ sí òde wọlé jọ. Let's go. Ayébẹ̀rẹ̀ bá dá sí jáde. Yes. Sẹ́mi ọmọ gan ti bá mọ núrò má dúpẹ́ kò ìgbà tó bí ẹ bá jẹ́rú nìkan. Bàbá ò ṣe. Bàbá ò ṣe. Bẹ́rù bá mọ núrò ní ìdájọ́. Tó ti bá mi sọ́fà rẹ̀ tó rẹ̀ mí dé. Tó ti bá mi sọ́fà rẹ̀ tó rẹ̀ mí dé.
Ọlọ́run jáde ó bá ọba lè wí lẹ́sẹ̀ ìwọ ló fi mí lọ́kàn balẹ̀ wípé kí n jẹ́ alágbàwí bàbá wa gbà mí ó ẹlẹ́gbòrò kẹ́ bàbá bá mi ṣe ìwọ ló ṣoore ànàmẹ́ oore èsì máa ní ọdún táwa yìí ìdájú tó pọ̀ ń bẹ́gbẹ́ wá sí ṣetán lá bàbá wa gbà kó so Ọlọ́run ó bàbá òun yóò bá wù káyé wí òun tó bá wù kàn sàn yomi yóò máa wò wọ́n ẹni tó bá kà ṣorí òun ló ní ìrora iṣẹ́ táwọn bá ní ìfẹ́ni ṣàmà tẹ̀síwájú o. Ọlọ́run ayọ̀ bá mi ṣe tí mo rò wípé ó lé ó ti ṣe bàbá mo mọ̀ wípé èyí tó bá kú àyànjú ọ̀rọ̀ ayé mi dágúndàbọ̀ má gbàgbé mi ò rè. Wọ́n táyé bá sọ ẹ̀dá o, má fi wọ ẹ̀bùn dọ̀là, àwa la mọ̀ tá a ṣe fún ẹsẹ̀ iṣẹ́ ayé fẹ́lẹ́. Oníyàn tí mọ́ bàdé jẹ́ epo ní mo. Tèmi tó mi lẹ́rù o, tèmi tó mi lẹ́rù, tèmi tó mi lẹ́rù, ìdàgbọ́ ẹ̀dá bọ̀ ẹ má fi kú. Ṣẹ́rí tí 80% ẹ̀dá lẹ́yìn tí wọ́n bá ti fẹ́ràn mi, èmi ti fi 20% tó fi wọ́n sílẹ̀ fún ọkọ̀ máa gbé mi. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Tí lọ́rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́. Ọ̀rọ̀ kan já mi lọ́kàn. Ọ̀rọ̀ kan ló ń jẹ́ ọlọ́kàn jẹ́ irú ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ wo ló pè ọlọ́kàn fúkẹ́fúkẹ́? Láìpẹ́ láì jìnnà ayọ̀ tèmi gan máa dé ẹjọ́. Láìpẹ́ láì jìnnà ẹ ó wà ọpẹ́ ńlá. Láìpẹ́ láì jìnnà. Láìpẹ́ láì jìnnà. Ayọ̀ mi fẹ́rẹ̀. Ayọ̀ tèmi máa bá dé. Láìpẹ́ láì jìnnà. Ẹ ó wà bá mi dúpẹ́. Tó jẹ́ wípé ẹ ó jẹ́ àjẹyọ̀. Ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ ó jẹ́ àjẹyọ̀. Ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ tún retí kí n gbé iná. Ẹ ó jẹ́ àjẹyọ̀. Ẹ tún retí kí n gbé iná. Ẹ ó tún dé ìmọ̀lẹ́. Ẹ ó jẹ, ẹ ó mu. Ẹ ó jẹ́ àjẹyọ̀. Ẹ ó jẹ àjẹyó, ẹ ó tún dì lọ́lé. Nígbà ayé fẹ́lẹ́. Ọlọ́run kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Bí Jésù Kristi bá gbàdúrà mi, tó bá lè ṣe tèmi, tó bá sì ṣe tí mo fẹ́. Ọlọ́run bá gbàdúrà mi. Láìpẹ́ láì ayọ̀ mi fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì ẹ ó wà ọpẹ́ ńlá. Láìpẹ́ láì ayọ̀ mi fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì Lórí ètò Ṣọ́wọ́n Ya Tòní. Ìbéèrè márùn-ún mo dà síta àréyàn dáhùn ẹ̀. Àní kí ló dé tó ń pe ìlú kan lábẹ́kúta? Ìtàn wo ló rọ̀ mọ́ lẹ́yìn? Wọ́n pe ìlú kan ní Ilé Ifẹ̀. Ìtàn wo ló rọ̀ mọ́ lẹ́yìn? Ìlú tí wọ́n pè ní Iléṣà ńkọ́? Ìtàn wo ló rọ̀ mẹ́yìn? Ìlú tó ń jẹ́ Ọ̀yọ́, ìtàn wo ló rọ̀ mọ́ lẹ́yìn? Bákan náà ìlú tó ń jẹ́ Ìbàdàn, ìtàn wo ló rọ̀ mọ́ lẹ́yìn? Bí àbárẹ̀ yàn sọ fún wa lónìí tó bá di ọ̀la, àwa sọ̀túnmọ̀ ogun ẹ̀ fún wa lórí ètò ìdè. Ẹ bá mi sọ fún sísí yẹn kó máa ń lọ wò. Mo ti sọ wípé fájì tẹ́lẹ̀ àjọ wa. Ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò. Ẹ̀yin fáàsì Dayagbola Radio TV. Ẹ má mà sá lọ. Ẹ wo ìgbádùn kẹlẹ́lẹ́ lájọ wà lónìí. Àǹtí jọ̀wọ́ kó máa ń lọ. Ọmọdé ṣe mí, sísí mi dà o. Sísí jọ̀wọ́ kò gbé mi sáyà. Bẹ́ẹ̀ náà ni kò wá fún mi lọ́yàn dúdú mi. Ọmọdé ṣe mí, ìyá mi dà o. Ìyá jọ̀wọ́ Ó mà ì lọ o. kó máa ń lọ o. Lórí ètò lónìí, àwọn onímọ̀ ojú àwọn tó jẹ́ poróporò ní Fẹ́ mi
ṣe bẹ́ẹ̀ rí ìta mi wọlé. kó wá fún mi lọ́yàn tútù. Ó kí bóbó tí ẹ bá wojú aago yín aago méjì ló kọjá ìṣẹ́jú mọ́kànlélógún. Mo kí yín o. Yéwándé Rita Evans ẹ kú àbọ̀ sórí ètò wa. Ọ̀nàdọ̀ wà dé. Orí bọ̀bọ̀ dádé owó, orí bọ̀bọ̀ dádé oyè, orí bọ̀bọ̀ bímọ tó pọ̀, orí bọ̀bọ̀ lówó, orí mi o, wá pínà rere fún mi, mo lórí ètò ṣọ́wọ́ yá náà láwà. Káfíńmá ráńdì ọ̀pù díẹ̀ náà rèé o. Ẹ̀jẹ̀ á gbọ́ òní nípa ìgbé aláìsókun. Ó sì àbẹ̀ kó kéré díẹ̀.
Orlando wò lélẹ̀ ìjà ẹ̀gbọ́n yìí o. Àwọn orin kan tí máa gbà lẹ́nu wọn ni ó máa jẹ́ kó ṣàkórókò ìṣe ẹ̀. Gloria Shuaibu mo rí ní o ẹ kú àbọ̀. Gloria Shuaibu ẹ kú àbọ̀. Bọ́láńlé Rájí mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ṣàlàáfíà lẹ́wà mo ló máa ṣàpèrèpèrè lónìí ẹ bá wòye ìṣẹ́jú tó kù lórí ètò wa. Mo béèrè àwọn ìbéèrè márùn kan kò sẹ́ni tó mọ̀ ọ́. Tó bá di ọ̀la àwọn ìbéèrè yìí máa wá là ní kọ̀ọ̀kan fún wa. Ìdílé yẹn pa Abẹ́òkúta lábẹ́òkúta ẹ̀ máa mọ̀ lọ́la. Ìdílé yẹn pe Iléṣà ní Iléṣà ẹ̀ máa mọ̀ lọ́la. Ìdílé yẹn bí jọ̀yọ̀ ẹ̀ máa mọ̀ lọ́la o. Ìdí tí Ìbàdàn bí jẹ́ Ìbàdàn ẹ̀ máa mọ̀ lọ́la. Let's go. Sọ̀rọ̀ adé ilé yìí. Ẹ̀gbọ́n rí èmi wọn nílẹ̀ yìí ló pé. Ruth Ọdẹ́túndé mo kí yín o ẹ kú àbọ̀. Ruth Ọdẹ́túndé welcome. Èmi wọn nílẹ̀ yìí o. Ṣàjọba lọ́wọ́lọ́wọ́. Tẹ bá gbọ́ bẹ́ẹ̀sì yẹn. Ayé ìgbà tí jùjú kọ́ jáde bí bẹ́ẹ̀sì yẹn lè ń dún nìyẹn. Láyé táwọn Ògúndé ń kọ jùjú. Láyé táwọn bàbá Àsàlá ń kọ jùjú. Lóore. Èmi wọn nílẹ̀ yìí o. Àjọ máa ṣàṣeyẹ. Àjọ máa ṣàṣeyẹ. 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 Àjọ máa ṣàṣeyẹ. Ṣàṣeyẹ. Ṣàṣeyẹ ni o. Ọlájùmọ̀kẹ́ Èlísà Akínbọ̀wálé. Mo ka orúkọ yẹn kí n tó lè pé ni o. Ó ṣàforíkò nìmọ̀ye kọ́. Ọlájùmọ̀kẹ́ Èlísà Akínbọ̀wálé. Orí yín ẹ̀kú àbọ̀. Ruth Ọdẹ́dẹ́dẹ́ ẹ̀kú àbọ̀. Lórí ètò ìṣọwọ́ yẹn la wà. Àdèmà Randolph. Ìjọ kábíyèsí náà lọ jó lẹ́yìn eléyìí. Kájíjó kábíyèsí kámọ̀ lélẹ̀ wa. Ẹ má gbàgbé pé láago 5 rọ̀lẹ́ yìí la máa pàdé lórí ètò wa ètò yín. Ayọ́ká pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀. Ṣàṣeyẹ. 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 Àjọ máa ṣàṣeyẹ. Ṣàṣeyẹ. Ṣàṣeyẹ ni o. Èmi wọn nílẹ̀ yìí àjọmọ̀ lówó lọ́wọ́ ni o. Èmi wọn nílẹ̀ yìí àjọmọ̀ abímọdé wa. Ẹ̀rí rẹ́mìksì rẹ̀ bá igi sọ́nàdé fúnra rẹ̀. Orí sísí méjì ní ìjọba kìí wọ́n ta ṣáwá. Níbi igi níbi wọlé mọ́, a máa jọ̀bọ̀ lọ. Níbi igi níbi wọlé mọ́, a máa jọ̀bọ̀ lọ. Mo lówó, mo lówó dá. Kẹ́mi Bọ́sẹ̀ ẹ̀kú àbọ̀ sórí ètò wa o. Àwa ojú mo lò. Mo lò mo lò dá. Mo lò mí lẹ́nu lẹ́yìn wá. Àwa ojú mo lò. Àwọn aṣá ti gbà ní ẹjọ́ mo lò. Ojú lẹ́wọ̀ fà ojú lẹ́wọ̀ fà bọ́ sí o. Hey!
ẹ bá wojú aago wa ó yẹ ká ti round up 12:30 lójú ìwé kẹgbórin Sàní Adé ni gbọ́mọ promise yín pé tó bá dọ̀la a máa play ẹ̀ ẹyin ẹ̀jẹ̀ ẹ̀fọ́ ráńdì ẹ̀ ọ̀pù ìjó kábíyèsí làbẹ́jó kámọ́rẹ́lé let's go. Mo fi yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àtòyún náà tẹ̀sẹ̀ ẹ̀sùn ògbóyún òkú òru. Àti round up nìyẹn abẹ́lẹ̀ jíjó kábíyèsí tí ẹnikẹ́ni bá wá sọ fún ẹ pé ijó wo ló fẹ́ jó wàá sọ fún pé ṣé ò sí kí nìyẹn kí nìyẹn ijó kábíyèsí la fẹ́ jó o lẹ́yìn ijó kábíyèsí ká máa fi hàn kó dàbọ̀. Ijó kábíyèsí mo jó fún yín yẹn. Ijó tí ọba kábíyèsí Dábídì tó jó ní Bíbélì mo jó fún yín yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ wa lórí ètò lónìí o. Àdélébáre, àrìnàkórè, àkòyà ẹbí. Ẹ wo ẹbí ń jẹ́ pàdé tó bá dùn ọ̀lẹ́ lórí ètò àyọkà pẹ̀lú Ọládé ọ̀rọ̀ pọ̀. Ojú tẹ́ fi ń wò mí yọ̀mọ̀ ní pọ̀, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ìrẹ̀ tí ń lówó ìrẹ̀ ní blọ́ọ̀kì o. Ẹ jẹ́ dídò kábíyèsí, tẹ́lifọ̀dù bá fẹ́ tó bá fẹ́ ṣàkọsí ní ẹ̀sán pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Ẹ̀bí sílẹ̀ jẹ́ dídó kábíyèsí oge. Ẹ pàdé wa láago 5 lórí ètò àyọkà pẹ̀lú Ọládé ọ̀rọ̀ pọ̀. Ìwé tàǹkà ni ìlà lóbìnrin o ẹni fìlà bíbá wọlé ẹ̀ ló máa dé. Ẹ pàdé wa ẹ wo ó máa ṣá kóró. Ǹjẹ́ títí ní ìrọ̀lẹ́ tá a máa pàdé ẹ jẹ́ fàyínlé bàbá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON Member Order of Niger ẹ jẹ́ fàyínlé wọn lọ́wọ́ let's go there. Tí mo bá wà ló máa ró. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá ló máa ró. Àti káàkiri àgbáyé ló máa ró. Oró kan ló kan ló, oró kan ló kan.